Aló, 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 aló. Aló. Hello, 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 hello. Richard. Foundation. Ẹni àfọlọ́runṣọ́ ni kò ṣe fi ìṣubú. Allo, ẹ kálẹ́ o, ẹ kálẹ́, ẹ má bínú sí mi o. Ṣé mọ̀ pé I'm on holiday, so I don't have all my gadgets with me. And our programs so then they must come out. So ẹ ṣá gbà mí bí mo ṣe rí, èmi náà kọ́. Ẹ gbà mí bí mo ṣe rí, ẹ gbà mí bí mo ṣe rí, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ẹ káàbọ̀ sórí ètò èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọmọ́tádéṣe. Ẹ má bínú sí mi o, holidays ni mo wà, so I don't have all my gadgets with me to entertain you. So do pardon me, forgive me if we don't have good background music. Just accept me as I am. Ẹyẹ o, ẹ má bínú sí mi o, ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá. Holiday lè wà o, ṣùgbọ́n ikú ìjáde yìí mo gbọ́dọ̀ gbé sórí afẹ́fẹ́. Ó gbére o bàbá mi. Mi ò sí ládùúgbò mi ni o, ẹ ṣá gbà mí bẹ́ẹ̀ ṣe rí mi o, ẹ gbà mí bẹ́ẹ̀ o, ẹ gbà mí bẹ́ẹ̀ o, ẹ má bínú sí mi. Mo ní kí n fún wa ní orin ìbílẹ̀ ni, ṣùgbọ́n gbogbo bó bá ṣe lọ náà ni kẹ́ ṣe bá mi fọwọ́ bà bẹ́ẹ̀. Bàbá dẹ̀ ti ẹ̀rọ orin àṣà kan àákàn kíra wa. Ẹ má olílé lóko lè yọjú o, èmi ọmọ yìí là o.
ẹ máa wo ẹyẹ bá mi pèrò sọ́kọ̀ o àsìkò péréte lì ní o létí fi ròyìn ránṣẹ́ sí gbogbo wa pátápátá káfàtà gbogbo ọmọ olúwẹ̀hún lílé lóko lè yóò di ikú yà máa ṣe lè ní tàwórìlà adúpẹ́ lọ́wọ́ elédùà yìí fún wa lọ́ba tuntun lí Isolo. Bẹ́ẹ̀ ni orin yìí dẹ̀ bá lọ gan-an òtítọ́ ní ká ṣe. Ìbáṣepá nílò jẹjẹ. Ìbáṣepá nílò jẹjẹ. Òtítọ́ ní ká ṣe. Ẹ má jẹ́ aṣàbòsí o. Ifá ti sọ̀rọ̀ o, ẹ má lọ fowó yí padà Ifá oúnjẹ owó o. Ẹ yé o, ẹ má balẹ̀ jẹ́ o. Ẹ má dàlúrú o. Ẹ má gbé ìwọ̀wọ̀ lú lẹ́lẹ́kejì o. Ẹ yé ẹ má fáwọn onílẹ̀ ìwọ̀ jẹ́ o. Irọ́ ajá wà láì. Bàbá kúrò irọ́ ajá o. Ẹ má ṣàbòsí. Ìyá tí ajá kẹ́yìn. Bẹ́ẹ̀ ni màá jẹ́ káàkiri lọ́tún lósì. Máa sì jẹ́ kẹ́yẹ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Ọlọ́run ló rán wa ní iṣẹ́ sí gbogbo ayé. Máa sì jẹ́ kẹ́yẹ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Bí ẹ bá forí tí ẹ mọ̀ ṣe wá. Ọlọ́run á san yín lẹ́san ẹ̀ o. Ọlọ́run á san yín lẹ́san ẹ̀ o. Ọlọ́run ló rán wa ní iṣẹ́ sí. Jíjẹ́ ní iṣẹ́ o kò ṣe má jẹ́ ni o, ẹlẹ́dàá ìyá mi lọ́rùn àti bàbá mi á máa ṣàánú mi o. Mo kí gbogbo wa kú dédé wòyí o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta níbikíbi yòówù kẹ́ ti máa gbọ́ mi. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni o, ọmọ Tádé sí i. Ẹ má jẹ́ ká ṣe bàjẹ́ o, òtítọ́ ni kẹ́ jẹ́ ká ṣe o. Ká má ṣe àbòsí. Ifá ṣe tá nílò jẹjẹ. Ifá ṣe tá nílò jẹjẹ. Òtítọ́ ni ká ṣe ká má ṣàbòsí. Mo
kí gbogbo wa wí pé a kú dédé wòyí, ẹ káàbọ̀ sórí ètò. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni Ọmọ́tádéṣe. Ọmọ sábìtù ajílàrán ẹran òjèwé olóbùn tó jẹ́ láti ṣẹ̀rẹ̀ ọlọ́fínmẹ́lẹ́ èmi lọ́mọ oríwọ́ ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́. Mo kí wa wí pé a kú dédé wòyí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà, ẹ káàbọ̀ sórí ètò. Ètò wa Àwórìkì ti gbé, gbogbo ọmọ Àwórìkì ti gbé o. Ṣó gbére libẹ̀, ẹ má o. Ikú yìí mú wá fún gbogbo wa làṣálẹ̀ wí. Ikú yìí àti mi retí lẹ́tí bí oṣù mẹ́fà sẹ́yìn là. Lẹ́tí bí oṣù mẹ́fà láti mi retí ìròyìn wí. Ìròyìn náà wá dé tán, àwọn kan wọ́n tún fẹ́ máa ṣe bákan ni ọmọ Àwórì. Ọmọ Àwórì báwo ni gbogbo ẹ ṣe fẹ́ máa dà bẹ́ẹ̀ ní gbogbo ìgbà ṣá. Ẹ jẹ́ rọra, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ rárá, nítorí pé ẹni tó bá ṣàbòsí ó ti ṣe kíni, ó ti fún àṣetánì ní oúnjẹ jẹ. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Èmi ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọmọ́tádéṣe. Lénìí ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2024 ni mo ti mú ìròyìn pàtàkì yìí wá fún yín. Aago 3:00 ń lọlù ládùúgbò tèmi ń bí. Mo kí gbogbo wa wí pé a kú dédé wòyí, a kú ìparí ọ̀sẹ̀. Àwa la máa parí ọ̀sẹ̀ ò ní parí wa láṣẹ Elédùmarè. Ẹ káàbọ̀. Ìròyìn náà tí mo mú wá fún wa ní pé ní Isolo, ẹ̀kọ́ ti fi ojú mímu hàn. Wọ́n ti mú ọba. Ènìyàn kọ́ ló mú o, ènìyàn kọ́ ló mú, ifá ni wọ́n dá. Èyí tó wá yà mí lẹ́nu jù ń bẹ̀ ni pé lẹ́yìn tí wọ́n dá ifá yìí tán, làwọn kan tún dìde náà tún fẹ́ máa ṣe kí náà tún fẹ́ máa kí gbogbo ẹ̀ bọlẹ̀ lóríṣiríṣi. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí n ka ohun tí wọ́n fi ṣọwọ́ sí mi tí mo rí nínú àwọn ibi tí a ti máa ń péjọ jíròrò nípa gbogbo nǹkan Àwórì àti àwọn nǹkan mìíràn. Ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún wa, kí n ka ohun tí wọ́n gbé jáde nípa ọ̀rọ̀ Isolo. Ẹ jẹ́ kí n ṣe àgbọmọ kọ́kọ́ ti ṣe ètò náà tí mo sọ àwọn ìdílé tí ó ń jọba ní Isolo, tí mo sọ wọ́n ní ení èjì ẹ̀ta láì fi ti ọ̀tá pè. It happened that Prince Jimmy Adetokunbo Yekini Goloba has emerged as the Isolo-elect of Isolo, triumphing over 14 other royal contenders. Nínú àwọn mẹ́rìnlá, òun ni Ifá ẹ̀kún ṣọ́ṣọ́ ní gbogbo ọ̀nà. For the British trained optician, this ascension represents a divine opportunity to serve the community following the recent passing of Ọba Kabiru Adelaja Agbabiaka nearly 6 months ago. The selection process for the new Isolo was initiated after the previous monarch's death, transferring the responsibility to the Alagbeji royal family to nominate a successor. This transition comes nearly 40 years after the family last produced an Isolo. His Royal Majesty Ọba Disu Akànní Ọláìwọlá Fáròǹbí, who passed away on June 30th, 1984. The competition involved the 4 branches of the Alagbeji royal family: Akinlagun, Ejoga, Arowoye, Alabe, and Apeno, each tasked with submitting eligible princes. From the Akinlagun branch, Prince Habib Adeshina
Kolawole Farombi, the first son of the late Obadisu Akoni Farombi, Prince Biodun Shekoni, the last born of Chief Amuda Jalonibu Farombi, Prince Rahim Farombi, son of the head of Akpakun Oshuro chieftaincy family. From the Ejoga's wing, Ejoga Arowoye branch represented by Prince Yaya Abiodun Lawal Arowoye, the Agbakin of Isolo Kingdom. Prince Wasiu Alani Bello Arowoye, the Isolo present regents. If I'm not mistaken, Prince Adams Akolawole Goloba, a senior public servant with the Lagos State Internal Revenue Service, LIRS, quote unquote. Prince Jabita Babajide Dada, an American-based businessman. Prince Shakiruddin Adeola Sadiq, the vice chairman of Isolo local government. The Alabede branch included Prince Said Ishola Aregbe, SA 400, quote unquote, a businessman. Honorable Said Adekunle Aregbe, SA 100, in brackets, son of Chief Olushi of Isolo. Prince Kasim Omotolani Farombi Idonte, aka Idonte, son of the Owobiyi chieftaincy family. Prince Ganiu Abegunde, the Apeno branch, features the following. Prince Jimmy Adetokunbo Yekini Goloba, son of the former king Yekini Goloba. Prince Laimon Taiwo Akpeno, son of the late Chief Taiwo Akpeno. Prince Murphy Ajala, son of Alaja Jarinat Goloba. Following an internal screening, the names of the 15 aspirants were forwarded to a 20-man screening committee led by Honorable Akim Muniru, a former member of the House of Representatives. The committee assessed the candidates based on educational background, character, lineage, community involvement, health status, and endorsements. After 2 weeks of evaluation, the committee reports was submitted to the Kingsmaker. The 4 statutory kingmakers of Isolo conducted further assessment. That is the batch 2, including consultation with the Ifa Oracle for divine guidance with 8, figure 8, in your major, Ifa Baba Nifa Major, Baba Onifa Major, participating and representatives from each branch were present there. During the screening, 5 candidates were eliminated in the first stage, with 3 more dropping out in the second stage. The final candidates included Prince Biodun Shekoni, Prince Rahim Farombi, Prince Yaya Lawal Arowoye, Prince Shakiruddin Sadiq, Prince Said Ishola Aregbe, and Prince Jimmy Yekini
Goloba. In the final voting, 2 kingmakers supported Prince Jimmy Adetokunbo Yekini Goloba. 1 favored Prince Biodun Shekoni and 1 in favor of Prince Said Ishola Aregbe. While the voting, the result was 2-1-1. 2-1-1. Despite this, all 4 kingmakers unanimously approved Prince Jimmy Adetokunbo Yekini Goloba as the Isolo elect. Woo! Bravo, 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 bravo. Congratulations, congratulations, congratulations. Woo-hoo! The kingmakers involved in the selection process included Chief Mukaila Adeshegun Agbabiaka, aka Jagun Aloko, Chief Rahman Mustafa, aka Inofele Afobaje Ododo, Chief Rasak Onikosi Osuro, and Chief Saka Omotoba, then Omotoba again. Their reports will be submitted to the executive chairman of Isolo LCDA. Congratulations, congratulations, congratulations. But to my amazement, to my amusement, to my sopasiresi, kò lè ṣe kó má ṣẹlẹ̀. Kí ló dé àwọn ọmọ Àwórì tẹ́ máa hùwà kàkà kékú má jẹ sèse ká fi ṣàwàdànù nínú ìlú kan náà. Nínú ìlú kan náà, ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Lẹ́yìn tí gbogbo kinní yìí ti ń lọ ní wàhálà tó ti so. Lẹ́yìn tí wọ́n ti gbà fún ẹni tí Ọlọ́run mú o, ní wàhálà tún so. Làwọn kan tún dìde. Ná ní pẹ́pẹ́sẹ́ o. Kinní kan ṣẹlẹ̀, kinní kan ò ṣẹlẹ̀. Ṣùgbọ́n èmi ti rí òkòkòdoro ọ̀rọ̀. Màá dẹ̀ jẹ́ kí gbogbo wa ká ṣe kíni, ká fi etí gbéyàwó ọ̀rọ̀. Ṣé rí nílé ayé yìí, àwọn ọmọ Àwórì, Ọlọ́run á ṣàánú wa. Àwọn ọmọ ènìyàn, Ọlọ́run á ṣàánú wa. Tó jẹ́ pé kàkà kékú má jẹ sèse, ẹ máa fi ṣàwàdànù lẹ máa ṣe. Bẹ́ẹ̀ tún ṣe máa ṣe tí Wàsíù olórin tó tún máa wá gàba lé yín lórí, ọ̀nà ẹlẹ́ tún fẹ́ gbé gbà yìí kò dẹ̀ ní possible. Tí Ọlọ́run bá ṣì ń bẹ, tí Olódùmarè tó ṣì wà lórí ìtẹ́, kò ní possible. Wàsíù Àyìndé olórin á lọ máa joyè ẹ̀ nílùú bàbá ẹ̀, nínú ilé bàbá ẹ̀. Kò ní máa wá fọwọ́ lalẹ̀ fáwọn ọmọ Àwórì mọ́. Kò ní wá jọba kó wá gàba lérí yín ilé yín lórí ní kíni, ní sọlọmọ. Torí gbogbo ìgbà tí olóògbé wà ń bẹ̀, Ọ̀sọ́lọ̀, Kàbírù, Adélàjà, Agbábíàká, nítorí nǹkan tó máa jẹ, wọ́n fi bà nǹkan tó fẹ́ jẹ lọ́la. Pẹ̀lú gbogbo ẹ̀ wá ńkọ́, pẹ̀lú gbogbo ẹ̀ ńkọ́, gbogbo ẹ̀ ẹsẹ̀ 10 ni, àbẹ́sẹ̀ 12, àbẹ́sẹ̀ 100. Bó lówó ẹsẹ̀ 6 péré ni. Wọn ò lè ti torí ẹ̀ kan fi íǹchì kan kún. Kọ̀ràn yẹn wọ́n á rún ẹ mọ́nú ẹ̀ ni. Tó bá gùn jù wọ́n á rún ẹ mọ́ ni. Gbogbo ohun tẹ́ wá ń kójọ, ó ti di ti àwọn tí kò lẹ́tọ̀ọ́ sí, tí kò yẹ kó lẹ́tọ̀ọ́ sí. Àwọn ọmọ ìlú wọn wá ń jìyà. Ohun tó fàjà èmi pẹ̀lú Agbábíàká àná nìyẹn. Ọ̀sọ́lọ̀ àná, Kàbírù, Adélàjà, ohun tó fàjà èmi pẹ̀lú ẹ̀ nìyẹn.
báwo ló ṣe máa jọba nílùú tẹ́bí máa pa àwọn aráàlú? Báwo ló ṣe máa jẹ ọba Àwórì tó jẹ́ pé Wàsíù ọmọ Ìjẹ̀bú ló máa sọ fún ẹ bó ṣe máa rúùlù nù ilé ẹ? Ọgbọ́n náà lẹ́tún ti ń bá bọ̀ yìí o. Ẹ tètè ya ṣọ́ra yín. Ọ̀nkú, ẹ ṣọ́ra yín. Tẹ́ ẹ bá fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní gbé orúkọ yín jáde sínú pépà. Rubbish and nonsense tẹ́ ẹ sọ wípé Ifá ìlú lẹ́dá ẹ̀ẹ̀dá fá ọba. What rubbish? What nonsense? Ṣé tó bá fẹ́ jẹ ọba nílùú, ṣé ìlú Ifá ìlú náà máa dá ní àbí fá ọba? Àní kà ní yín, ìkà èèyàn ní yín. Ẹni tí Ifá dẹ̀ mú yìí, ó ní tó bá wù yín kẹ́ lọ gbé fẹ́ ni tẹ́ bá fẹ́. Tó bá wù yín kẹ́ jẹ́ kóhun ṣe nǹkan tọ́lọ́run rán òun. Òun ò ní kankan gbà lọ́wọ́ yín. Ṣùgbọ́n ẹnikẹ́ni tẹ́ bá rò pé ẹ fẹ́ fi síbẹ̀, òun ṣetán láti fún ìlú ní 50 million naira. Nítorí kíni? Ẹni tó dáńtọ́ ni. Ó kéré lójú, ṣùgbọ́n ó dàgbà síkùn. Ẹni tó kàwé ni, ọ̀kàwé ni, tó kàwé tó dángájíá. Dókítà ni. Tó dẹ̀ ṣiṣẹ́, tó mọṣẹ́ lókùnkúndùn, tó dẹ̀ fi bísínẹ̀sì ẹ̀gbà, kò dúró de pé kì í ṣe ọba tó yẹ pé tí ò bá tí ìtalẹ̀ ìlú kò ní jẹun. Ẹ̀yin ọmọ sọlọ̀, tẹ́ ẹ bá jẹ́ káwọn bàbá yín, àwọn bàbá yín olíjẹújẹ, ọ̀rẹ́ ajẹ́ kan tún wá korí yín bọnú abẹ́. Nígbà tí Ifá ti eliminate àwọn kan. Ẹni tí Ifá bá eliminate, Ifá ò kì í purọ́, owó ló ń purọ́. Check lẹ fi ń yí, Ifá ò ní purọ́. Ifá kì í balẹ̀ kó má sọ̀rọ̀. Á sọ tẹnu ẹ̀. Ìtó bá dẹ̀ kù, ó di alágẹmọ ti bímọ ná, mímọ̀ ọjọ́ dọ̀wọ́ ẹ̀, àìmọ̀ ọjọ́ dọ̀wọ́ ẹ̀. Mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ̀yin ọmọ sọlọ̀. Tẹ́ ẹ bá da eléyìí rú, kẹ́ ẹ tó bọ́ nínú ẹ̀, ó di kọrin kése. This is a young chap. I don't know him personally. But ẹni tẹ́mi bá ti rí, tó bá ti máa túlù ṣe, ò bá àjọ ọmọ 5 years, máa tẹ̀lé ẹni tara tọkàn tẹ̀mí. Tó bá dẹ̀ parúgbó náà ni mo rí pé kò kí ṣe oníjẹkújẹ alájẹ ìbọ́kọ̀. Tí kò ṣe irú sídá. I will stand with you. I will stand by you. I will stand for you anywhere, any day, anytime. But kẹ́ máa wá jẹ ọba, kẹ́ máa fìyà jẹ àwọn ọmọ ìlú, ìyẹn lèmi ò ní bá yín lọ́wọ́ sí. Ẹ wá gbọ́ lẹ́yìn ìgbà tí gbogbo kìíní tí wọ́n ti ṣe tàti tó tẹ́gbé tí wọ́n ti lọ submit orúkọ sí ọ̀dọ̀ government tí wọ́n ń retí the normal approval. Lẹ́yìn kan bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ. Ẹgbọ́n nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ. Hello. Káàárọ̀ o. Ẹ kú ojúmọ́ rẹ ló máa mọ́ gbogbo wa o. Ìlú Ìsọlọ̀ ò ní dàrú o. Ìlú Ìsọlọ̀ ò ní bàjẹ́ o. Tẹ́ ẹ bá jẹ́. Gbogbo wa pátá ọ̀rọ̀ tọlọ́ba yìí, gbogbo wa pátá la máa péjú ṣe o. Tẹ́ ẹ bá jẹ́. Àwọn nífẹ̀ẹ́ nìkan dàrú ẹnìkan nù wa o. Tẹ́ ẹ bá jẹ́. Láti ìjọ Wednesday tí a ti dá Ifá. Ifá tí wọ́n dá Ògbèrún lé ni wọ́n dá. Ifá tó dẹ̀ dá ó ní ìkìlọ̀ nú ìpinnu ilé wọn alágbẹ̀jì pé kò sẹ́tù rárá. Fáyẹn náà la lò pẹ̀lú screening tá a ṣe tá a fi ṣe wọn bá wọn bí tí a ṣe dé. Ìparí Ifá dídá o. Ifá tá a dẹ̀ dá a dá lórúkọ ìlú ni. Ifá tọba dídá, Ifá gangan tó jẹ́ tọba. Àyídá o, ìbẹ́ nìkan wọn jókòó dáfá ọba o. Ìrọ̀lẹ́ ń pa sà. Tí wọ́n máa dáfá ọba, ó láwọn èèyàn tá a máa pè síbẹ̀. Ìrọ̀lẹ́ ń pa. Kò ẹni tó máa dáfá fún bí ìbá sí ń lé a ní representative. Ìrọ̀lẹ́ ń pa. Tá a máa fi dáfá àtọlọ́ba dé. Ṣùgbọ́n tó jẹ́ kí n wá ṣe àlàyé yìí sínú platform ojú pé nígbà tí mo wójú tu ẹtì láti jẹta mo ti ń pe chairman
olórí ẹbí ọkọta pé mo rò ó wo mi tẹ̀mẹ́ tí mo lè rojọ́ ìfún mi tí mo lè bá sọ mo ṣáà rí pé mi ò rí wọn pé títí. Bàbá yìí nǹkan tó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àtakò ni pé ẹni tó mú sílẹ̀ ó ti bọ́ ṣóyé wa ẹni tó mú sílẹ̀ ẹni tó support ó ti ṣe kíni ó ti fall out ló ṣe ń wá bó ṣe máa ba eléyìí jẹ́ ló ṣe ń wá bó ṣe máa da eléyìí rú ẹ jẹ́ ká jọ máa sọ lọ. títí ohun tí mo ti ń ṣèwádìí náà wá sọ pé wọ́n ti travel wọn lọ sí France at the end of the day mo ṣàwọn náà kan náà mo pè wọn lórí WhatsApp pàtó pè wọn lórí WhatsApp a jọ sọ̀rọ̀ mo wá sọ fún wọn pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ adáfá ọjọ́ kejì tá a dáfá láti fún babaláwo lówó ifá tó dá 475,000 naira bí nǹkan lówó yẹn àwọn pàjọ ẹ̀dí sí 500 nígbà kan fi ṣòwò ẹbọ ọba dàgbà jókòó síbẹ̀ ní bá ní tọ́lọ́ kọ́bọ̀ tó máa ná fún wọn á ná tó ibi tá a fọ̀rọ̀ sí nìyẹn àtijọ́ yẹn nísìn ni mo ti ń pè lọ́tún ni mo ti ń pè lọ́sì ẹnìkan kò láǹfààní àti jẹ́ mi ẹni sílé mo ń lọ ibì kan mo máa jáde bàdà ṣẹ́kù sọ fún mi para àwọn òòyà. ọ̀gbẹ́ni tẹ bá keep on pé gbogbo rubbish tẹ ṣe yìí máa dárúkọ yìí máa gbé fọ́tò yín jáde ẹ dẹ̀ mọ̀ mí dáadáa o tẹ bá sọ pé ìlú Ìsọlọ̀ òní nísinmi ọ̀nkú máa gbé fọ́tò yín jáde máa dẹ̀ dárúkọ yín fún gbogbo ayé tẹ bá ní Ìsọlọ̀ òní nísinmi máa gbé fọ́tò yín jáde sí gbogbo ayé o kẹyà stop nonsense. nǹkan complain oríṣiríṣi excuse ni wọ́n ń fún mi. wọ́n ṣe ní máa fún ẹ ní excuse. náà nísìn lẹ́nu yìí nísìn ní fàyẹ̀ péjọ mẹ́fà. ó ti péjọ méje lẹ́yìn ó kò dẹ̀ sí nǹkan kan. nǹkan burúkú nǹkan yẹn wọ́n fẹ́ kí fàyẹ̀ ṣẹ nìyẹn ifá yẹn dẹ̀ ní kìlọ̀ tó pọ̀ ní. kò ní kìlọ̀ kankan irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ifá ò ní kìlọ̀ kankan ìkìlọ̀ tí kìlọ̀ bá wà nínú ifá kò ní sẹ́ni tó máa hàn ní gbé dọ́kúmẹ́ǹtì wọn ní gbé lọ sọ́dọ̀ tí ọ̀dọ̀ gọ́fìmẹ̀ntì láti fún approval ìkànnì yín sà ọ̀nkú ìkànnì yín ẹ̀dẹ̀ ti gbàgbé nǹkan tí mo bá ọ sọ́lọ̀ fà ni tẹ́ bá mọ nǹkan tí mo bá ọ sọ́lọ̀ fà tètè ya jáwọ́ ọ̀rọ̀ yìí ti di tèmi Ọmọ́tádé ṣe o ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn gbogbo ìlú Àwórì gbọ́dọ̀ nísinmi ìlú Àwórì gbọ́dọ̀ ní tẹ̀síwájú ẹ̀yin oníjẹkújẹ agbọ́tẹ̀kù wífẹ́ yẹ ẹ̀yin yìí náà ni tẹ́ ń ba gbogbo ìlú jẹ́ tẹ́ jẹ́ kílù lálàáfíà tẹ́ jẹ́ kílù tẹ̀síwájú gbogbo nǹkan tó jọ́rọ̀ ajé ọmọ Àwórì lẹ́ti gbé fáwọn ará àtàtọ́ gbogbo nǹkan tí Kàbírù ṣe nìyẹn ṣùgbọ́n gbà tó lọ ńkọ́ kí nìkan tó mú lọ píìnì kò mú dénú kólẹ̀ Mr. Man you better stop this nonsense otherwise máa gbé fọ́tò yín orúkọ yín wà lọ́wọ́ mi already kó tó di pé màmá làámọ̀ yín gbàù kẹ́ stop rubbish. nínú oníkìlọ̀ tó pọ̀ nù o kò sí kìlọ̀ kankan bẹ́ẹ̀. so mo wá pe chairman lẹ́nìí wípé báwo ni mo ṣe máa ṣe tápọ̀ wọn wà lẹ́sìn ní ìbánikọ́ wá sí kejì mi alábòsí ká jókòó ká ṣe ká mọ́wọ́ kú ń bẹ̀ bẹ̀rẹ̀ àwa ti wá agree lórí pé ká pe olúwo òlú ká pè ká dẹ̀ pé mayor gẹ́gẹ́ bí. olúwo òlú àwọn tó ń bàlú jẹ́ nìyẹn o àwọn olúwo tí ó jẹ́ pé wọn ò mọ̀ kankan ju pé kankan máa tójú bọlé ẹran núrù kan máa lọ bí tọ́bẹ̀ bá ti dùnà mọ̀ ẹ̀tọ́ máa mú àmọ́ fún wọn ní tọ́rọ́kọ́ gbogbo bí Kàbírù ṣe bá yẹ yín jẹ́ tó yẹ kẹ́túṣì continue Mr. Man tó bá jẹ́ pé ẹ̀yin ni Kàbírù fi ọwọ́ bọ̀ lọ́wọ́ ńgbà tó ń lọ létọ́ ọba Kàbírù bóyá pé yìí ló fọwọ́ nù lọ́wọ́ ńgbà tó ń lọ ẹ ti ṣí o torí bí Ọmọ́tádé ṣe máa kúrú máa bá yín dọ́gba máa gorí àga máa bá yín dúró máa bá yín nà tán ní bá Ìsọlọ̀ jẹ́ again ẹ wo bí Ìsọlọ̀ ṣe rí ọba tó bá fẹ́ jẹ́ kó parí ilé ọba Ìsọlọ̀ ò ní general ààfin tí ẹ má jẹ́ sọ̀rọ̀ o ẹ má jẹ́ sọ̀rọ̀ ẹ mọ̀ pẹ́nu mi gbà o ẹ mọ̀ pẹ́nu mi gbà dáadáa ọmọ ọba ni mí akọdákọdẹ ni mí mi kì í ṣe ọmọbìnrin o ọmọkùnrin ni mí o akọdákọ ni mí o akọdákọ ni mí so kẹ́ ẹ stop the fuckery. ìmọ̀gàjì ká pe olórógun
bẹ́ẹ̀ èmi àti wọn a ò rẹ́ni a ò mọni ta fẹ́ pè nú àwọn obìnrin kí àwọn obìnrin kan jọ kán finú fẹ́ dọ̀ kán yọ̀ǹda obìnrin kan fún wa ká lọ ṣe kíní ikú ń bẹ̀. káwọn obìnrin kí wọ́n jọ àwọn obìnrin tẹ́ fìyà jẹ wọ́n tẹ́ fìyà jẹ àwọn ọmọ wọn nígbésẹ̀ tí ọsọ́lọ̀ àná tó gbé tí Kàbírù gbé tẹ́ fìyà jẹ àwọn ọmọ tó gbogbo project tó yẹ kó kàn opportunity àwọn ọmọ iléèwé Wàsíù ọmọ Ìjẹ̀bú ló wá ń kó gbogbo opportunity tó yẹ kó mọ̀ sọ́lọ̀ rí Wàsíù ló ń gbà lọ́wọ́ yìí Wàsíù ṣe títí ó mú chairman wá sí ìlú Àwórì. You are a silly asshole, sir. Màá gbé fọ́tò yín jáde o. Màá gbé fọ́tò yín jáde tí màá pariwo gidi. Ìjẹ́ wa gobi mẹ́rin nísìnyí ká lọ jókòó ká ṣe kú ń bẹ̀. Kò gbọ́dọ̀ di ọ̀la o. Yẹn ló jẹ́ kí n gbé sórí platform. Láti kọjá ilé ní ti ṣí. Kò dẹ̀ sí ọmọ tó dẹ̀ ṣẹlẹ̀. Ifá ọba kọ́lá dá òkú tí Ifá ọba lẹ̀ dá alábòsí nìyí. Ká dẹ̀ rúbọ yẹn kúrò nílẹ̀. Kò sẹ́bọ̀ kankan. Ní ìdí ẹbọ kankan. Ìrọ̀lẹ́ ń pa. Adáfá má rúbọ nǹkan burúkú ni o. Irọ́ ni kò lẹ́bọ̀ ò jáde ètùtù kankan ò jáde. Ìlú olóyè kí n fún wọn gbọ́. Nítorí ọ̀rọ̀ náà mo ṣe wọn bá ń tí mo lè ṣe mo sa gbogbo pa mi o lọ́tún lọ́sì mo sa gbogbo pa mi mo ṣe wọn bá ń tí mo lè ṣe o. Ẹ kú iṣẹ́ Olúwa. Bá ń tí mo rí nínú ẹ̀ nìyẹn o mo fún yín gbọ́ ni o ṣùgbọ́n àwọn tí a dárúkọ yẹn abẹ́rẹ́ torí ẹni tó tún mọ̀ èèyàn míì nínú wa tẹ bá fojú sùn ipò ẹ̀fẹ́ kó wà ń bẹ̀ a kò fẹ́ rúbọ lásán ni a ò dáfá a ò béèrè nǹkan kan mọ́ Ifá tí wọ́n ti dá ká rúbọ ẹ̀ ká tabo èṣù dànù wọ́n máa bọ Ògún ìlú nínú ẹ̀ wọ́n máa fi ẹran bọ fá so wọ́n máa náwọn ètùtù pẹ́pẹ́pẹ́ tó máa ṣe wọ́n náwọn nǹkan tó fẹ́ ṣe lóríṣiríṣi mọ́ ìṣàlàyé fún wa láti fún babaláwo ní 500,000 ká lọ rúbọ ẹ̀ kọ́kọ́ bá lè rí tí wọ́n kọ́ sí. pé ó wù ú lórí ẹ̀mí òun. Irọ́ ni bàbá yìí ń pa òun náà fẹ́ lọ kọ́ọ̀tì owó ni ó fẹ́ lọ kọ́ọ̀tì owó ni kò sí nǹkan kan tó kò sí ẹbọ kankan kò sí ètùtù kankan kò sí wàhálà kò sí dààmú lórí ẹni tí wọ́n mú yìí pírí lológó jí àìbókùnrin ẹyẹ lórí ìtẹ́. láti lọ àbí tẹ́ bá rẹ̀ ń tẹ́ tó lè fi kún wọn bá àwọn mẹ́ta pẹ̀lú obìnrin kan tí a fi ẹnu kan yìí ta suggest ẹ jẹ́ kí n mọ̀ o ẹ ṣé o ìlú Ìsọlọ àgbèjọ owó àgbèjọ ọmọ o àṣẹ àṣẹ pẹ́pẹ́pẹ́pẹ́ o àní báwọn bàjẹ́ o ẹ̀yin tẹ́ bá jẹ́ ẹ̀yin náà tẹ́ bàjẹ́ náà ni kankan nù gbogbo wa o ẹ ṣeun gan mo dúpẹ́ o. ní kò ní tú ìlú wa. ṣe rí it's a very sad thing tí àwọn ọmọ Yorùbá ká máa jẹra wa lẹ́sẹ̀ ibi tá bá ti rí pé bóyá a lè rí sílè kan sílè méjì a lè rí gẹ́ẹ̀nì nínú owó tán bá gbélé kan fi ṣe project kan òun ni máa yìí ló ń tọpinpin èyí mo dẹ̀ máa gbé fọ́tò wọn jáde mi ò tí fẹ́ dá mo mọ orúkọ yín o mo mọ orúkọ yín mo mọ ìdílé yín mo mọ gbogbo ẹ̀ mo mọ wíǹgì yín ní Ìsọlọ̀ máa kò sígbà tí mi ò ní tú yín síta tẹ́ bá já o ẹgbẹ́ ni tó fún wọn lésì. Wàká o agbára Ọlọ́run o a jẹ́ bó ṣe jẹ́ ní ṣókí nìyẹn adáfá ọba òkè gbogbo ọmọ Ìsọlọ̀ lọ́kùnrin àti lóbìnrin òkè olóyè ìlú ọ̀rọ̀ awuyewuye nípa Ifá ọba àbí òṣèfá ọba tí mo fẹ́ sọ díẹ̀ nú ẹ̀ àwọn afọbajẹ àwọn afọbajẹ la ránṣẹ́ pé onífá pé a fẹ́ dá Ifá ọba ìgbà tí àwọn onífá dé tó fẹ́ bẹ̀rẹ̀ Ifá lọ ní àwọn àkọ́kọ́ dá Ifá ìlú náà kí àwọn tó dá ti ọba. So mo fẹ́ fi tó yín létí pé níjọ́ yẹn a dá Ifá ìlú àdẹ̀dá ti ọba mọ́ àdáfá ọba àwọn tó lè jẹ́rìí sí àwọn olórí ẹbí ẹ̀ka alágbẹ̀jì akínlagun ẹjọ́ga rówóyè apèènà àti representative alábẹ náà witness Ifá yẹn àwọn onífá tó wá àwọn bíi 8 ni inú 8 yìí ẹnìkan nínú wọn ló wá láti alágbàdo gbogbo àwọn yòókù Ìsọlọ̀ náà ti wá gbogbo alámọ̀ wọn a lè bèrè lọ́wọ́ wọn irú Ifá tán dábẹ̀ ńjọ́ yẹn nígbà tí àwọn onífá dé
tó fẹ́ bẹ̀rẹ̀ fa wọn ní àwọn láti kọ́kọ́ dá ifá ìlú náà káwọn tó dá ti ọba. Ìgbà tó parí ifá ìlú wọn bọ́ sí tọba. Gbogbo àwọn ọmọ ọba mẹ́ẹ̀ẹ́dógún gbogbo wọn ní àdá ifá lórí wọn. Ìgbà tí àwọn onífá ṣe first round wọ́n já ẹni 5 bẹ́ẹ̀. Ifá sọ nù fún wọn pé ìyẹtọ́ láti jẹ ọba nìyẹn. Nígbà tó dá second round Ifá sọ nù fún ẹni 3 nù wọn. Tó bá di ọ̀rọ̀ wájú a máa ka gbogbo wọn fún ìlú wọn á gbọ́. Inú àwọn 15 mẹ́jọ ti kúrò. Ó wá kù 7 ọmọọba ló kù. Lórí 7 ọmọọba yẹn ni àwọn afọbajẹ ti fi orí korí tó dìbò láàrin ara wọn tí wọ́n fi yan ẹni tí wọ́n yàn. Bẹ́ẹ̀ni kan bá bọ́ síbì kan tó bá sọ pé wọn ò dífá ọba tí ó dẹ̀ wà ń bẹ̀ ẹjọ́ yẹn I'm sorry ọlọ́màjà ní problem ń sọ̀rọ̀ torí ọ̀rọ̀ the power of the tongue ó burú díẹ̀ o. Ọ̀rọ̀ là ń sọ la fi ń tùlù ṣe. Ọ̀rọ̀ lẹ́lòmíì dẹ̀ sọ tó fi ń tùlù ká. Ọ̀rọ̀ ẹnu wa kò ní tùlù wa ká o. Lágbára Ọlọ́run o. A jẹ́ bó ṣe jẹ́ ní ṣókí nìyẹn. Adáfá ọba a dẹ̀ ti yan ọba. Ọlọ́run á wà pẹ̀lú wa. Tọ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn. Ṣé ẹ rí àwọn Mr. Man tó kọ́kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́? Àwọn rúsídá tó wà ní Ìsọlọ̀ nìyẹn. Àwọn olíjẹújẹ. Àwọn kò gbọ́dọ̀ tò. Nítorí wípé ẹni candidate tiẹ̀ inú first batch ló ti jábọ́. Ló ṣe ní wọ́n gbọ́dọ̀ dá gbogbo ẹ̀rú ni. Mo dẹ̀ ń gbóòórùn Wàsíù, ń gbóòórùn ẹ̀ nínú ẹ̀. Lágbára Ọlọ́run, ìlú Ìsọlọ̀ àtò, àtùbà, àtùṣẹ. Ọba wọnú ilé, ajáde, agbégbá oyin, agbégbá ayọ̀, agbégbá àlàáfíà, ìlú àtùbà, àtùṣẹ. Tàbá wá rẹ́nikẹ́ni tó ní ìlú Ìsọlọ̀ ní nísinmi ọmọ rí igbá yìí nídìí jókòó ẹ jẹ́ kó gun omi o. Ìpọ́njú tó kọjá ní Ìsọlọ̀ àsìkò tó pé kí gbogbo ọmọ Ìsọlọ̀ kán nísinmi. Àsìkò tó kí ọmọ Ìsọlọ̀ kán jẹ oúnjẹ ilẹ̀ bàbá wọn. Kì í ṣe kẹ́ máa kówó ilé kẹ́ máa kó dà síta. Kí olórin kan Wàsíù K1 Wàsíù Àyìndé kó wá máa sọ fún yín pé bákan nítorí pé kí ni ó fẹ́ máa kọ̀ntrólù. Kò sáyè o. Ẹ má gbà o. Eléyìí tẹ́ ti ṣe tọ́lọ́run ọba Elédùmarè tó ti bá yín ṣe nírọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀. Ẹ má yẹ kẹ́ni kankan tó ti lọ gbowó ẹ̀yìn. Alálẹ̀ Àwórì ò ní gbà fún ẹnikẹ́ni tó bá tó sọ pé ìpọ́njú tó gbọ́dọ̀ wọnú Ìsọlọ̀ lẹ́lẹ́ẹ̀kejì. Lẹ́lẹ́ẹ̀kejì léraléra alálẹ̀ Àwórì kò ní gbà. Ìlú Ìsọlọ̀ àtùbà àtùṣẹ o. Ìlú gbogbo Àwórì àtùbà àtùṣẹ o. Gbogbo àwọn ọmọ Àwórì nílé lóko lẹ́yìn òde ànígbésájò, àwa tá wà lájò ànígbésájò. Gbogbo èyí tẹ́ wà nílé àbá oyin láyọ̀ àtàlàáfíà o. Wọn ní fi pángolo, wọn ní fi ránṣẹ́, fi wá ránṣẹ́ pẹ̀lú pángolo sílé o. Lágbára Ọlọ́run, lágbára Elédùmarè, ojú ò ní ti ẹnì kankan. Ojú ò ní ti ẹnì kankan. Ojú ò ní ti ẹnì kankan nu wa. Àríbá ti ṣe àárọ̀ náà gbégbà.
nílùú Ìsọlọ̀, ìlú Ìsọlọ̀ àrójú, ìlú Ìsọlọ̀ aráyè, ìlú Ìsọlọ̀ àrójú, ìlú Ìsọlọ̀ aráyè. Ojú òní tì wá, agara òní dá wa. Gbogbo ìlú Àwórì pátápátá àríbá ti ṣe. Ìlú Àwórì á ní ìsinmi o. Ìtẹ́ kó ẹ̀tọ́ Àwórì tẹ́ kó dànù. Ìtẹ́ kó ẹ̀tọ́ ọmọ Àwórì tẹ́ kó dànù. Ó tó. Mr. Man, tí bá tún rí voice message kankan látọ̀dọ̀ yín, màá gbé fọ́tò yín jáde àtorúkọ yín. I know your name o. Mo dẹ̀ mọ̀ ìdígítẹ̀ ti jáde o. Mo mọ̀ ìdígítẹ̀ ti jáde. Ṣé rí pé mo ṣì ń lo ẹ́ fún yín sìn? Tí bá máa là mọ́ yín gbàù, kó má lọ ṣe àjòjì lára yín o. Mo mọ̀ pé time difference ó ṣe kìíní, so ẹ máa bá ní ojú fọ́nrán gbogbo ẹ̀yin ọmọ ọlọ́fin. Ó dá pé àwọn ẹlòmíì rò pé aago 9 ni mo fẹ́ ṣe. Torí aago 9 ni mò ń ṣe normally, mo kọ yí padà ní because I'm very very busy níbi tí mo wà yìí ni mo ṣe change time yẹn backward with 1 hour. So mo sọ yìí mo dúró ná, èmi lọ mi rínwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́. Lénìí là ń ṣe ọdún ajé. Lénìí ni à ń ṣe ọdún ajé, la ṣí ilé ajé níṣẹ̀rí ọlọ́fin múlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà nítòsí, ẹ bomi sílẹ̀, ẹ pé ajé òwúlùsọ onísọ̀ bòjì kó bá yín rẹ́, kó bá yín dọ̀wẹ́kẹ̀. Ajé àfilé gbogbo wa ṣe bùgbé o, á fọ̀ dẹ̀dẹ̀ wa ṣe yẹ̀ o. Ó wálẹ̀ kówó sí kò ní kówó sí wa sínú ilẹ̀. Àtẹ́lẹwọ́ lọ wa ló máa kó sí. Àáfọ̀ tún gbowó, àáfọ̀ sì kó sápò. Ní jẹ̀jẹ̀ ìlérí o. Ó ṣàrí pé mo wà lórí láìfù náà. Ó rí pé mò ń ṣe program. Kí ló ń pè? Ó rí pé mò ń ṣe program. Ó rí pé mò ń ṣe program. Mo fún ẹ ní sáyìn, mo ṣe gbogbo ẹ̀. Á dáa fún gbogbo wa o. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin ọmọ Àwórì pátápátá, ẹ̀yin ti Ìsọlọ̀, ẹ máa bá program yìí ń bẹ̀ o. Tó rẹ́ sọ pé ẹ fẹ́ wá sọ̀rọ̀, mi ò rí yín o, bóyá network dẹ̀ ni. Ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó jẹ́, ire o, ire gbàǹgbà, ire kàbìtì. Ẹ̀yin tí ẹ wà pẹ̀lú mi, mo dúpẹ́. Ẹ̀yin ìyá mi àti bàbá mi tí mo rí níbẹ̀ yẹn, Media Man, I cite you very very well. Alhaji Sunday, God bless you. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mọ́mì mi tó wà ńbẹ̀ yẹn bí brother mi dẹ̀ ní má bínú mi lo glasses o. It is well with each and every one of us. Ìlú Ìsọlọ̀ ò ní bàjẹ́ o. Ìlú Àwórì ò ní bàjẹ́. Gbogbo ìkólọ wa pátápátá la máa rí gbà padà láṣẹ Èdùmàrè. Ire o. Ire kàǹkà. Ire kàbìtì. Èmi lọmọ yín ọmọ Tádé ṣe Oṣù Àkẹsàn ni mi ọmọ ìlérí máa gbẹ̀bí òmùwẹ̀ ọmọ gbẹ̀bí ayé tí gbẹ̀bí ọ̀run. Èmi lọ ṣòwò pọ̀ bórí àwọn pàdé ẹni ajé ń wá kiri. Today is 14th September 2024. Ó dìgbà kan náà.